mi ò bínú Tọ́pẹ́ o, and I thank God for our life. Níbi kọ́lọ́ bá mi gbé lónìí, kọ́lọ́ mi bá bá mi. But kò sí ọ̀lọ́wọ́ kankan tí ó lè tó lè sọ pé òun bojú ẹ̀ ló ṣe fún yàn. Lẹ́ẹ̀kan sí Adéọmọdé ní orúkọ mi. Kí ọ̀rọ̀ yìí lè yé gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, torí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa lẹ ti ń fèsì sí ọ̀rọ̀ yìí pé èwo ló kan Tọ́pẹ́ Àlàbí pẹ̀lú ọ̀gá Yẹmí Mylover. Nǹkan tí ó ṣẹlẹ̀ ni pé ìyá wa Tọ́pẹ́ Àlàbí ti fìgbà kan jẹ́ ọmọ ní tíátà rí, tí wọ́n sì jẹ́ ọmọ iṣẹ́ ọ̀gá Yẹmí Mylover. Ọmọ ní tíátà pọ́nbélé ní Tọ́pẹ́ Àlàbí, ó ní tíátà gidi ni nígbà yẹn, tí ó dẹ̀ ti kópa nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn sinimá tó jẹ́ ti Yẹmí Mylover àti àwọn sinimá mi. Ìgbà tí mo máàkì bẹ́ẹ̀dẹ̀ mi ní last year, tí mo celebrate bẹ́ẹ̀dẹ̀ mi last year, mo fún ara mi mo mú lẹ́tà lọ fọ́fíìsì Tọ́pẹ́, mo pe ọkọ ẹ̀, kò tẹ̀ ní dẹ́kọ̀, mo pe ọkọ ẹ̀ ní bẹ́ẹ̀ ìjọba ẹ̀ ní bẹ́ẹ̀ kí n lọ drop lẹ́tà ní ọ́fíìsì àwọn, mo fi invite wọn, wàhálà ìtọ́pẹ́ wà, 10 naira ní mo ń bá ẹ̀fẹ̀ kò fún mi, kódà kò kí ni fún happy birthday, so mi ò dé torí ẹ̀ sínú ẹ̀, that is her life. Ọ̀pọ̀lọpọ̀ aláwọ̀ kan ní àwọn kan ní kọ́lọ̀ gbàkóso ayé wọn ni ìwà tó wà ní olúkálùkù nínú olúkálùkù ó burú ju ìkọ̀lù rẹ̀ sọ̀rọ̀ bẹ̀rẹ̀ láti yọkọ́ ní ṣù mí ìdẹ̀ nítorí ẹ̀bínú ẹ̀ àwọn always pray for her because tó ṣe ṣe abẹ́bìnrin olùkí jáde. Bó ti yẹ pé ó yàgbọ̀n àwọn kọrin gospel orin jẹ́ ìsí entertainment ẹni tó kọrin church náà entertain ara church náà ni ẹ gbàgbé ọ̀rọ̀ gospel lẹ́gbẹ̀ẹ́ kan and I thank God for her life so Tọ́pẹ́ Àlàbí ọmọọṣẹ́ mi ni. Ṣùgbọ́n nǹkan kan wà tí mo fẹ́ kó yé àwọn èèyàn lénìí. Ṣé rí oríṣiríṣi àǹfààní ló wà nídìí iṣẹ́ tíátà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló wà lónìí tó yẹ pé wọ́n lè má fi gbogbo ara jó ní tíátà mọ́, ṣùgbọ́n ẹ̀bùn tí wọ́n ń lò tàbí nǹkan tí wọ́n fi ń jẹun lénìí ìdí iṣẹ́ tíátà ni wọ́n ti gòkè tàbí kí n fi sọ pé tíátà náà fi gòkè. Ara àwọn mi tó yẹ pé olórin lénìí tó yẹ pé ìdí iṣẹ́ tíátà náà ti mọ̀ pé mo mà nírú ẹ̀bùn lára tàbí kó jẹ́ pé ìdí iṣẹ́ tíátà náà ti bẹ̀rẹ̀ sílùú ẹ̀bùn yẹn kí wọ́n tó kó tó di pé Ọlọ́run gbé wọn dé ìpele mi. Àwọn kan wà tó yẹ pé wọ́n wà lókè òkun lẹ́yìn tó yẹ pé ìwé tíátà ni wọ́n tò pọ̀ tí wọ́n fi lọ òkè òkun. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn mìíràn tó yẹ pé ayàwòrán ni wọ́n oríṣiríṣi. Ó yé wa ibi kan nìyẹn ti máa ń bẹ̀rẹ̀ ìrìn àjò ilé ayé yìí. Yóò bá dẹ̀ ní tí yóò bá rẹ́ ní bálà ọ̀là òkè yá. Ó yé wa ọ̀gá Yẹmí Mylover ló kọ́ Tọ́pẹ́ Àlàbí ní iṣẹ́ tíátà. Nídìí iṣẹ́ tíátà jẹni ogo Tọ́pẹ́ Àlàbí ti bẹ̀rẹ̀ sí hàn torí mo rántí gbà náà pé púpọ̀ àwọn sinimá tó máa ń jáde ló ṣe pé Tọ́pẹ́ Àlàbí ló máa ń kọrin sí. Ó túmọ̀ sí pé tíátà náà kó ipa nínú ìgbésí ayé ẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ó ti wá padà di olórin ẹ̀mí pọ́nbélé lẹ́nìí. Eléyìí ò sọ wípé kó gbàgbé ibi tó ti dìde bí ò bá tiẹ̀ padà sí àárín àwọn onítíátà mọ́, ṣùgbọ́n mo ti sọ ṣáájú pé tí èèyàn bá rẹ́ni bálà ọ̀là òkè yá níwọ̀nba ìgbà tó yẹ pé ẹnìkan ló mú ẹ tó ń fọ ẹ ní tẹ̀tẹ̀ nígbà náà bó tiẹ̀ gbowó fún irú ọjọ́ tí wọ́n ń ṣe ọjọ́ ìbí kó yọjú lásán ó máa bu iyì kún wọn bó tẹ̀ yẹ pé eléyìí máa ń sábà wọ́pọ̀ náà láàrin àwọn onítìátà tó ṣe pé púpọ̀ ìgbà tí àwọn èèyàn bá jìyà lórí ẹlòmíì ẹrẹ́ tí ọ̀rọ̀ mú bí pé àti ọ̀gá Yomi Fábíyì ó máa ń ṣẹlẹ̀ dáadáa tó yẹ pé tí àwọn èèyàn bá gòkè tán wọn kì í rántí ibi tí wọ́n ti dìde tó dẹ̀ kó rí bẹ́ẹ̀ ìdí nìyí tó fi jẹ́ pé àwọn ẹlòmíì láyé tá a wà ń sìn wọn fẹ́ràn ẹnikẹ́ni lọ́wọ́ ní iṣẹ́ tíátà wọ́n wò pé àkó lè forí sí ká fọrùn sí kó débẹ̀ tán kó gbàgbé wa kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá tọ̀ kò yẹ ká máa gbàgbé ibi tí a ti dìde. Nídàkejì ẹ̀wẹ̀ torí mi kì í rún lé apá kan dákan sí ẹ̀kọ́ lélẹ́yìn náà tó jẹ́ fún ẹ̀yin ọ̀gá wa nídìí iṣẹ́ tíátà torí ńgbà míì a lè wò ó lóòótọ́ pé Tọ́pẹ́ Àlàbí jẹ́ aláìmoore ká má mọ nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn o ṣe pé àwọn kan wà ní iṣẹ́ tíátà tó ṣe pé kó tó di pé wọ́n fà ẹ́ lọ́wọ́ gòkè dé ibi tí ó fẹ́ dé yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ni wọ́n ti gbà lọ́wọ́ ẹ̀ tàbí gbà lára ẹ̀ pàápàá tó bá jẹ́ obìnrin tó yẹ pé wọ́n ti fojú ẹ̀ rí tí obìnrin bẹ́ẹ̀ wá pàpà jàjàbọ̀ dé ibẹ̀ kò ní rántí ẹnikẹ́ni mọ́ o nígbà tó dẹ̀ yẹ pé lóòótọ́ ó lè jẹ́ ọmọ sẹ́yìn tó yẹ pé ọ̀gá mi ò tiẹ̀ bìkítà bọ́mọ sẹ́yìn sì máa gòkè tòun gbà tọmọ sẹ́yìn gòkè tán tó wá sẹ́yìn fi yan gan èmi mo kọ́ńsẹ́ èmi lọ̀gá ẹ̀ kì í ṣe gbogbo ọ̀gá náà ló nípa nínú ìgbéga ọmọ iṣẹ́ o nídìí iṣẹ́ tíátà mọ̀ ẹ́ kó wà tá a mọ̀ dáadáa àwọn míì dẹ̀ sì lélẹ̀ tó yẹ pé tán bá tẹ̀ máa tún wá ran ọmọ iṣẹ́ náà lọ́wọ́ ó gbọ́dọ̀ gbé ara sílẹ̀ nítorí bẹ́ẹ̀ ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ bá máa sọ̀rọ̀ sí ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká fi ojú méjì wo pé ṣé kìí ṣe pé àwọn kankan ti ṣẹlẹ̀ nígbà náà
ẹ má sì mí gbọ́ o, ó lè jẹ owó. Àwọn ọ̀gá kan wà tó yẹ pé nígbà míì wọ́n lè gba owó lọ́wọ́ ẹ̀ tó ṣe pé wọ́n fẹ́ lè ní kó lọ ta aṣọ àwọn òbí ẹ̀ torí pé òun kọ́ tíátà lọ́wọ́ wọn. Tó bá wá padà dé ibi tó ń lọ nídìí iṣẹ́ yẹn, o lè má rántí irú ọ̀gá bẹ́ẹ̀. Wọ́n fi àwọn ọmọ abẹ́ wọn sí pàṣípàrọ̀ lọ́dọ̀ àwọn alágbàtà fíìmù, ó ti yé wa. Irú eléyìí máa ń jẹ́ kí àwọn ọmọ iṣẹ́ mi kí wọ́n gbàgbé irú ọ̀gá bẹ́ẹ̀ tí wọ́n bá ti gòkè tán. Wọ́n fi wọ́n sí pàṣípàrọ̀ ń kálejò lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ wọn. Eléyìí lè jẹ́ kí irú àwọn ọmọ bẹ́ẹ̀ kí wọ́n gbàgbé irú ọ̀gá bẹ́ẹ̀ tí wọ́n bá ti gòkè tán. Torí bẹ́ẹ̀ ẹ̀yin olùfẹ́ tí wọ́n máa dájọ́, ẹ kọ́kọ́ máa wò ó nù pé só ṣeé ṣe kẹ́ni déédéé wù àbáyé tó bá nídìí. Ẹlòmíì sì lélẹ́yìí, àwọn ọ̀gá kan àti wẹ́ pé nígbà tó bá ń kọ́ṣẹ́ ní abẹ́ wọn, wọ́n fẹ́ jẹun lásán, ìwọ ni wọ́n máa ti sí. Torí wọ́n máa sọ ẹ̀dá àsùnwọ̀n wọn tó ṣe pé ìwọ ló máa pọ̀ owó fún wọn ni. Wọ́n fẹ́ sanwó ilé ìwé ọmọ wọn, ìwọ ni wọ́n máa ti sí torí pé òun kọ́ṣẹ́ lọ́wọ́ wọn. Wọ́n fẹ́ lọ ìrìn àjò kan, ìwọ ni wọ́n máa ti sí torí pé òun kọ́ṣẹ́ lọ́wọ́ wọn. Irú ọ̀gá báyìí tí ọ̀rọ̀ ọmọ iṣẹ́ báyìí bá wá gùn kẹtàn sẹ́rù pé kò ní dájú irú ọ̀gá bẹ́ẹ̀ ni. Á dájú irú ọ̀gá bẹ́ẹ̀. Ṣùgbọ́n tí o bá jẹ́ ọ̀gá tó ní inú kan sí ọmọ iṣẹ́ nídìí iṣẹ́ tíátà, tọmọ iṣẹ́ yẹn bá dé òkè tán tí òun rántí ẹ̀ fi sílẹ̀, ìyẹn lè sọ̀rọ̀ fún èèyàn dúdú ńgbà míì kó jẹ́ pé èèyàn pupa ló máa san. Ìyẹn lè sọ̀rọ̀ fún èèyàn dúdú ńgbà míì kó jẹ́ pé èèyàn ló máa san. Ṣùgbọ́n wá sáà mọ̀ pé ọkàn ẹ̀ mọ́ sí. Bàtọ́ wà lọ́dọ̀ mi o, mo nínú kan àti ọkàn kan sí, mo sì gbìyànjú lórí ẹ̀. Àdàbí ìyẹn ló máa jà fún ẹ, ló máa lànà mí fún ẹ, ló máa gbé ẹlòmíì tó máa san orí yẹn fún ẹ wá. Ó yé wa, ìyẹn ò ní pé kéèyàn dáwọ́ orí ṣe dúró nídìí iṣẹ́ tíátà. Ìyẹn ò ní pé tó bá rí ọmọ tó yẹ kó fà lọ́wọ́ sókè má fà lọ́wọ́ sókè. Torí ká sòótọ́ o, àwọn ọmọ kan wà tó ṣe pé àwọn ọ̀gá wọn ló fà wọ́n lọ́wọ́ sókè. Àwọn kan sọ àti pé bó lu ọgbọ̀n ọdún lọ́dọ̀ ọ̀gá náà, ọ̀gá yẹn ò ní bìkítà bó ṣe máa jẹ́yàn. Tí wọ́n bẹ́ẹ̀ bá wá tiraka tó jẹ́yàn tán, kí ló ọ̀gá bẹ́ẹ̀ máa wà síta, wàá máa ṣe kí ni, wàá máa yan gan. Ojú méjì tí mo fẹ́ ká fi wọ̀rọ̀ ẹ̀ nìyẹn. Ṣùgbọ́n nídàkejì ẹ̀wẹ̀, Yorùbá ní afóróyaró kì í jẹ́ kóró tán. Àti TỌ PẸ ÀLÀBÍ, èmi ò mọ ìdí tẹ́ fi gbàgbé ọ̀gá Yẹmí Mylover o. Èmi ò mọ ìdí tẹ́ fi dẹ́yẹ sí wọn. Èmi ò mọ ìdí tẹ́ fi lọ sí ibi ayẹyẹ ọjọ́ ìbí wọn. Èmi ò mọ ìdí tẹ́ fi ń sá fún wọn. Ṣùgbọ́n ìdí yóò wù tí ò bá jẹ́, ẹ má fòrò yaró. Àwa náà mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nídìí iṣẹ́ tíátà. Ẹ má fòrò yaró. Ẹ ṣe tiyín níwọ̀nba. Ẹ ṣe tiyín fọ́lọ́run. Ẹ ṣe tiyín fún Ọlọ́run. Torí àríṣe àríkà ní bàbá rẹ̀ gùn. Ó jẹ́ ìmọ̀ràn tèmi. Adéọmọdé ní orúkọ mi lẹ́ẹ̀kan sí. Ẹ jọ̀ọ́ ẹ bá mi pín fọ́nrán yìí kiri kí ẹ má sì gbàgbé láti tẹ̀lé mi lórí ìkànnì YouTube mi. Ó dàbọ̀, ire o.